Kú dédé àsìkò ìbò tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bábáwọ́ olùfẹ́ wa wọn. Agbẹ́yìnga ṣe ń lọ́ba fún àánú àtọ́jú rẹ̀ náà láti àrígbà láti tún rí ọjọ́ ẹtì àkọ́kọ́ nínú oṣù ìkejìlá. A gbàdúrà wípé gbogbo ohun tó ń jẹ́ ẹtì nínú ayé wa yín Olúwa yóò mú kúrò, ẹ ò fún wa ní àṣeyọrí tí ó wọn rántí àti wípé èyí tí ó kù kí ọdún yìí parí. Gbogbo ẹtì kò ní wá sí ojú ọ̀nà wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ò gbọ́ lè ní yóò ṣiṣẹ́ ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ karùn-ún oṣù kejìlá ọjọ́ ẹtì. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé bàbá rẹ ló ní gbogbo rẹ̀, bàbá rẹ ló ní gbogbo rẹ̀. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Ágáì orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ, Ágáì orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ, tèmi ni fàdákà o, tèmi sì ni wúrà ni Olúwa àwọn ọmọ ogun wí. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkíní àti ìkejì, ìwé orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkíní àti ìkejì, tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀, nítorí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìsàn omi. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Bíbélì kíkà wa tòní sọ fún wa pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní náà sọ fún wa pé tirẹ̀ ni wúrà o àti fàdákà o. Ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ ìkẹwàá sọ fún wa pé òun ló ní màálù tó wà lórí ẹgbẹẹgbẹ̀rún òkè pẹ̀lú Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Kò yẹ kí èyíkéyìí ìṣòro ètò ìṣúná kó mú ọ lóminú rárá o. Mo ní ìgboyà pé ìwọ yóò borí èyíkéyìí ìpèníjà ètò ìṣúná tí ó lè máa dojúkọ lọ́wọ́lọ́wọ́, nítorí bàbá rẹ yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ bí ọrọ̀ rẹ gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ nínú ògo Jésù Kristi. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó yẹ láti kíyèsí pé Ábúráhámù, Ísákì, Jákọ́bù, Jóòbù àti àwọn baba ńlá nínú Bíbélì wọ́n jẹ́ ọlọ́rọ̀ ńlá o. Wọ́n bá Ọlọ́run rìn ó sì bùkún fún wọn gidigidi. Níwọ̀n ìgbà tí àwọn tó bá rìn pẹ̀lú àwọn tó bá ọlọ́gbọ́n rìn yóò gbọ́n o. Ìwé òwe orí ìkẹtàlá ẹsẹ̀ 20. Nígbà tí o bá bá alágbára Ọlọ́run ànítórìn yóò máa bá àìní rẹ pàdé ní gbogbo ìgbà. Olùfẹ́, pinnu nínú ọkàn rẹ lónìí láti rìn pẹ̀lú Ọlọ́run tinútinú. Nínú ìwé Lúùkù orí ìkàndógún ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 19. Ọmọ onínàkúnà ó ní bàbá tó jẹ́ ọlọ́rọ̀ púpọ̀, síbẹ̀ ó ronú láti jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀. Ẹnikẹ́ni kò sì fún un ní ohunkóhun o. Èyí ni bí àwọn Kìrìsìtẹ́nì kan lónìí ṣe ń bẹ àwọn ènìyàn, wọ́n ń bẹ àwọn ènìyàn fún àwọn nǹkan tí wọ́n lè rí ní ìrọ̀rùn lọ́dọ̀ bàbá wọn tó jẹ́ alágbára bàbá wọn. Kíyèsí pé nígbà tí ọmọ onínàkúnà tó kọ́kọ́ kúrò lọ́dọ̀ bàbá rẹ̀, ó dàbí ẹni pé ohun gbogbo ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ̀wẹ̀, nǹkan yí padà sí búburú. Nígbà náà ni ó rí pé òun ti ṣe àṣìṣe o. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ó pinnu láti ṣe àtúnṣe. Ní kété tí ó sì ṣe bẹ́ẹ̀, tí ó padà sí ìfanimọ́ra pẹ̀lú ìfẹ́ bàbá rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní gbé nínú ọlá ńlá padà. Olùfẹ́, tí o bá ti padà sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí o sì ti ní ìrírí àìní àti ìbìnújẹ́, ṣe àtúnṣe o kí o padà sọ́dọ̀ rẹ̀ lónìí. Má ṣe fojú sí àwọn nǹkan tí àwọn ènìyàn aláìwà bí Ọlọ́run tí wọ́n ń ṣe láti ní ọrọ̀ nínú ayé o. Kàkà bẹ́ẹ̀, padà sọ́dọ̀ ẹni tó ní gbogbo ìṣẹ̀dá àti ẹni tí ó ń fúnni ní agbára láti ní ọrọ̀. Ìwé Dìtàrónómì orí ìkẹjọ ẹsẹ̀ 18. Olùfẹ́, pinnu lọ́kàn rẹ lónìí o láti faramọ́ Ọlọ́run pátápátá fún ìyókù ayé rẹ, kí o bá lè bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn àwọn àǹfààní tó wà pẹ̀lú jíjẹ́ ọmọ Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè fúnni ní ìbùkún o. Ó lè fúnni ní ìbùkún ọlá tí kò ní làálàá, tí a kò fi làálàá kún, gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé òwe orí ìkẹwàá ẹsẹ̀ 22,
ìbùkún Olúwa ní múni là láì fi làálàá pẹ̀lú rẹ̀. Mo gbàdúrà pé ìwọ yóò rìn pẹ̀lú Ọlọ́run tinútinú rẹ o. Ìwọ kì yóò sì wà nínú ẹ̀ṣẹ̀ o kì yóò wà nínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ìwọ yóò jẹ́ alábùkún ní tòótọ́ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: bàbá rẹ tí ń bẹ ní ọ̀run, òun ni ó ní orísun ọrọ̀ tòótọ́. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ìwọ tí ó jẹ́ orísun ọrọ̀ tòótọ́. Olúwa, ohunkóhun tó ń jẹ́ àìní nínú ayé mi, Olúwa bá mi fagilé o. Ìwọ ni ó ní ohun gbogbo ní ìkáwọ́, ó ní ohun gbogbo lódùn. Gbogbo ibi tí mo ti nílò rẹ, tí mo ti nílò ọrọ̀ yanturu, yọ̀ǹda rẹ fún mi kí n lè sìn ọ́ ní tòótọ́, ní ẹ̀mí àti ní òdodo. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.